tá bá máa fi rọ́dún díẹ̀ sí nísìn kò ní sí Yorùbá film industry mọ́. Nollywood Yorùbá ó lè má sí mọ́ tá bá máa fi rọ́dún díẹ̀ sí. Àwọn celebrity wa ló dẹ̀ fẹ́ fà. Torí àwọn kọ́kọ́ tí ń ṣẹlẹ̀ ní film industry tí àwọn celebrity wa tí wọ́n ṣàkíyèsí àbí kí n sọ pé wọ́n dẹ̀ ń ṣàkíyèsí ẹ̀ wọ́n take it serious. Kíní ìdẹ́ lè fà á kí film industry Yorùbá film industry kó má relevant mọ́. Ìdá kó jẹ́ wípé kò ní sí producer mọ́ or kó jẹ́ pé kò ní sí audience tó máa wò mọ́ very soon tó máa ṣẹlẹ̀. Kí ló dé fà á? Number one, gbogbo àwọn celebrity ta ní Yorùbá film industry 90% of them they are not ready to help any upcoming, like wọn ò ready láti contribute anything sínú life any upcoming. Wọ́n fẹ́ kó jẹ́ àwa nìkan àwa nìkan àwa nìkan. Àwọn míì máa ní tá bá help ó lè padà jẹ wá lẹ́sẹ̀, ó lè má mọ̀ọ́re, ó lè má ṣe kinní kan. No, tó bá jẹ́ pé bí àwọn bàbá yẹn tó ṣe nígbà yẹn bó ṣe gbé dání nìyẹn, ó ṣeé ṣe kẹ́yìn má di celebrity lénìí. Kíní ẹ dẹ̀ wọ́pọ̀ fún àwọn celebrity wa lọ́wọ́lọ́wọ́ báyìí ní film industry. Wọn ò help upcoming kankan, wọn kò sí nǹkan kan tó ń ṣe láti motivate upcoming kankan. That is one. Number two, eléyìí ó tiẹ̀ máa ń ba èmi nínú jẹ́ anytime tí bá ti rí àwọn celebrity wa níbi àwọn nǹkan yẹn, ó máa ń dùn mí. Tí wọ́n bá ṣe àwọn nǹkan yẹn ní right way, ó possible kó máa dùn yàn, ó possible káwa gan support wọn, but they are not doing it in the right way. Kí làwọn nǹkan yẹn? Kò yẹ kí àwọn celebrity wa lè máa tẹ̀lé ẹgbẹ́ òṣèlú kan káàkiri. Kò yẹ kó lè máa tẹ̀. Ó dàbí ìwọ tó ń ṣe movie tó wá gbé ẹ̀sìn kan sórí pé Kristẹni ni ẹ́ àbí Mùsùlùmí ni ẹ́ àbí ìṣẹ̀ṣe kan ni ẹ́, tó wá gbé sórí tó wá ní òkè o torí pé ìwọ ìṣẹ̀ṣe ni ẹ́ o tàbí Kristẹni ni àbí Mùsùlùmí ni ẹ́ o, fíìmù tiẹ̀ àwọn Mùsùlùmí nìkan ló fẹ́ máa ṣe fún. Tá bá ní ká wo Christian movie industry ó wà lọ́tọ̀, Muslim industry ó wà lọ́tọ̀, ìṣẹ̀ṣe film industry ọ̀tọ̀, bọ̀ pé Nollywood Yorùbá ló wà, gbogbo ẹ̀sìn pátá ló ń ṣe. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí pẹ̀lú òṣèlú. Tó bá ti wà ní Yorùbá film industry Nollywood o, èmi ò lérò pé ó yẹ kó gbé ẹgbẹ́ òṣèlú kan sórí kó fi hàn sí gbogbo ayé. Tó bá ti ẹ̀ ṣe wàá fi ṣe ń kọ̀rọ̀ yàrá ẹni débi tẹ́wọ̀ á máa pariwo tẹ̀lé wọn lẹ́yìn. Number one, ní ìgbà kan sẹ́yìn 2.5 gig is 300 naira. Ìgbà tó yá wọ́n increase ẹ̀ sí 500, ìgbà tó yá wọ́n increase ẹ̀ sí 750 naira. Àwọn aráàlú tí wọ́n dẹ̀ fẹ́ wo fíìmù tí ẹ̀yin produce wọ́n sì ń rà torí pé wọ́n fẹ́ wo fíìmù yín. Ẹlòmíràn ní mi fẹ́ miss fíìmù èèyàn báyìí, mi fẹ́ miss fíìmù èèyàn báyìí, jẹ́ kí n wá data, wọ́n máa ta ránpá àwọn fẹ́ ra data. Kí ló dé jẹ́ kí data yẹn máa wọ́n? Torí pé níjọba gidi. Kí wá ní ẹ̀yin celebrity wa yẹn ṣé ẹ̀ ń fi platform yín jẹ́ káwọn ìjọba tá à ní yẹn ṣé ẹ̀ ń jẹ́ kó mọ̀ wípé ara ni aráàlú? Still ẹ̀yin náà lè máa tẹ̀lé wọn lẹ́yìn, lè máa pariwo tẹ̀lé wọn pé àwọn kan ni àwọn kan ló lè ṣe tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Tí ó bá jẹ́ pé èmi audience tó ń wo fíìmù wàláì mo lè torí ẹ̀ máa wò mọ́ pé láíláí ẹ wo àwọn táwọn wo fíìmù wọn, àwọn ọjọ́ ọ̀la ti rí àwọn ará Àsàbà kí wọ́n gbé bánà kíní kankan máa pariwo kiri títì pé òun kan ni kó ṣe fún, òun kan ni kó dìbò fún. Èmi ò lérò pé ó yẹ kó rí bẹ́ẹ̀. Lára àwọn nǹkan tó lè jẹ́ kí Yorùbá Nollywood industry kó collapse nìyẹn. Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta tó tún wá worst níbẹ̀ òun nípa àwọn celebrity wà supportive in a way that tí upcoming producer bá fẹ́ yaṣẹ́, upcoming producer tó bá fẹ́ ya iṣẹ́, tó bá message wọn pé SI jọ mo fẹ́ lóyìn fúnṣẹ́ kan kíní kan, wọ́n á ní kó lọ mú owó táwọn gan fúnra wọn ò lè kólẹ̀ fi ya fíìmù, wọ́n á ní kó lọ mú wá. Owó táwọn fúnra wọn ò lè kólẹ̀ láti fi ya fíìmù, wọ́n á ní kí upcoming producer lọ mú wá fún àwọn tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Okay, ẹlòmíì wá alágídí náà àwọn upcoming producer yẹn yóò wá owó yẹn bó jẹ́ kó ya, bó jẹ́ jíjí, bó jẹ́ kíkó, yóò tún wá kó wá fún yín pé owó yẹn rèé gbà. Kí ló dẹ̀ fà á nìyẹn? Picture wọn ni mo rí inú iṣẹ́ yẹn. Ẹlòmíràn ní àwọn ni mo like torí pé mo like wọn torí ìfẹ́ tó ní sí yín ó máa go extreme wide láti wá owó, á wá kó owó yẹn dé fún yín, wọ́n máa lò yín nínú iṣẹ́ yẹn àti wá promote iṣẹ́ tíṣẹ́ bá jáde tún máa di problem. Ẹ tún máa rí pé àti post iṣẹ́ yẹn sórí page yẹn bẹ́ẹ̀ ní pé fi help kárí agẹ́ yẹn àbí boy yẹn àbí producer yẹn tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Kí ló lé mi pé wà nú movie ẹ̀dẹ̀ bá yẹn upload èmi náà mo wà nú fíìmù yẹn fans yẹn lọ torí kí ló ṣe lò yìí torí kí iṣẹ́ yẹn lè move
tí bá gbé èèyàn báyìí àwọn fans ẹ̀ máa fẹ́ lọ wò ẹ̀yin ò wá lè lanu yín sọ fáwọn fans yín pé ẹ̀yin fans mi wá lọ wo fíìmù báyìí báyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn náà kò yẹ kó rí ó wrong kí ni ò wá motivate upcoming kankan mọ́ kò motivate upcoming producer mọ́ òun ló fà á tó fi jẹ́ pé àárín àwọn celebrity wa náà ni producer pọ̀ sí jù producer mélòó náà la dẹ̀ ní láàrin wọn àwọn kankan ni kò ṣe pọ́pọ̀ báyẹn náà producer ta ní láàrin àwọn celebrity wọn ọ̀pọ̀ wọ́n ṣe é kà tá bá ti ń yọwọ́ àwọn bọ̀dá Fẹ́mi Daddy Múyìwá Adémọ́lá gan production wọn gan bí ẹ̀ẹ̀mejì lọ́dún àbí ẹ̀ẹ̀kan lọ́dún ni bọ̀dá Fẹ́mi Látúnchì sọ pé ìgbà míì àwọn sì máa produce bí ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún àbẹ́ẹ̀mejì lọ́dún náà gbà míì cause wọn produce YouTube mọ́ Ọlọ́run dẹ̀ ní dá wọn padà sẹ́yìn same thing as Aunty Fúnkẹ́ àtàwọn kankan báyẹn náà àwọn tó wá jẹ́ YouTube producer tá a ní wọn ọ̀pọ̀ náà mélòó ni wọ́n tá bá ti yọ ọwọ́ Apakúfọ̀ tá ti yọ ọwọ́ Àǹtí Wúnmi Ẹniọlá Àjàó àwọn náà ti ń ṣe dáadáa nísìnyí wọ́n ti ń produce díẹ̀díẹ̀ ní YouTube dáadáa nísìnyí àti dádì wa Ọdúnladé Adékọ́lá tá bá ti ń yọwọ́ àwọn producers yẹn kúrò àwọn mélòó ló kù náà àwọn celebrity wa tó ń produce but àwọn ara wọn náà ló ń lora wọn Ọlọ́run nígbà fẹ́yìn nípa èmi á parí fídíò mi àwọn ara wọn náà ló ń lora wọn wọn mú any upcoming wá wípé ẹ jẹ́ ká máa introduce wọn wọlé àwọn upcoming yẹn tún wá ń try láti yaṣẹ́ gbòkè tẹ́bà lè promote wa ẹ jẹ́ ká náà promote ara wa wọ́n wá tún wá lóyìn ẹ̀ tún wá nílé bá wọn post ẹ̀ nílé bá wọn ṣe advert tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tó lè máa ń dùn everybody kí ni ò motivate any upcoming mọ́ láti sọ pé òun fẹ́ máa produce movie kò motivate wa mọ́ sincerely speaking now ẹ̀yin tẹ́ wá jẹ́ celebrity wa nísìn àwọn audience ó ti ń wí kí wọ́n fẹ́ rí face mi ready láti fa anybody sókè dẹ̀ tún ready láti promote àwọn tó ń fẹ́ promote ara wọn àwọn audience dẹ̀ fẹ́ rí face tó bá yá wọn máa sọ àwọn audience ẹ̀ be like àti mọ pattern fíìmù ẹni yìí járe àti mọ pattern fíìmù ẹni yìí ẹ ká lọ wo Korean film àbí ká lọ wo Indian film bó ṣe máa padà tán nìyẹn ibi tó máa padà tán sí nìyẹn recently bíi last year ọ̀rẹ́ mi kan ya movie ó lo celebrity méjì inú ẹ̀ lo agbára ẹ̀ka láti lo celebrity méjì inú iṣẹ́ yẹn ìgbà tí iṣẹ́ yẹn jáde iṣẹ́ yẹn ò rí 1000 views YouTube dẹ̀ rí ó ní calculation tó wà easier fún gbogbo wa láti mọ̀ tí channel bá wà ní 5000 subscribers tí channel bá ní 5000 subscribers upward possibility wà kí o channel yẹn máa ní 20,000 views upward tí producer yẹn bá gbé promotion yẹn sórí dáadáa ni o producer tó wá produce film tó lo celebrity inú ẹ̀ tó wá ń rí 20,000 views 30,000 views 20,000 views 30,000 views èló ló fẹ́ accumulate sí ó sì ní 50,000 100,000 views gan ó sì ń gba bí $100 kún YouTube producer yẹn kó tún tó wá rí 20,000 30,000 views tó jẹ́ pé òun fún ẹ̀ ló ṣe promotion yẹn ẹ wo iye tó máa ná tó dẹ̀ jẹ́ wípé ẹ̀yin celebrity tó lónìí ẹ̀ tẹ́ bá ṣe promotion kékeré tẹ́kọ̀ ṣe fídíò so fans go and watch so movie ó possible kí fíìmù yẹn trend bọ̀bọ̀ yẹn ya fíìmù yẹn last year fíìmù yẹn ò ní more than 1,000 views àbí nǹkan kan lọ èmi wá ń try láti motivate ẹ̀ pé níyẹ̀ yìí pé how far guy jẹ́ ká yọ fíìmù yìí kúrò níbi tó wà yẹn jẹ́ ká ya bí abitúsìn nǹkan mọ́ tàbá ya abitúsìn nǹkan mọ́ ká rebrand ẹ̀ ká fún title mi ká upload ẹ̀ sí channel kan tó ti wà monetize so that wá tí ẹ lè gbà kankan ṣe yẹn ní part 2 o kò tí ìyá part 2 ẹ̀ nígbà tí wọ́n á wò move now ọ̀rẹ́ mi yẹn jẹ́ kó yé mi pé ọ̀gbẹ́ni wo fi story yẹn lẹ́jàre mi ìfẹ́ ìyá àwọn celebrity tí mo lò náà mi ìfẹ́ ní kankan ṣe pọ̀ pẹ̀lú wọn mọ́ number 1 àwọn fojú ẹ̀ ráre lórí set nígbà tó ń lò wọ́n prove pé celebrity làwọn kìíní kan that's one number 2 ni wípé òun wá ní kádàrà àwọn ò bá tóun ṣiṣẹ́ jàre bí owó wà bẹ́ẹ̀ lóòótọ́ ń pa owó àwọn kan bára wọn ṣiṣẹ́ film industry but kí ló fà á tó bá yẹ pé àwọn celebrity yẹn bá ṣe promotion tíṣẹ́ yẹn move díẹ̀ tó ti ẹ̀rí bí á gẹ́gẹ́ owó tó fi produce àbí tí ò ti ẹ̀rí tó owó tó fi produce gan bọ̀ tó owó tó sì rí lórí fíìmù yẹn tó sì ń gbẹ́nu léyè tó fi produce ó sì lè motivate ẹ lásán pé jẹ́ kí n ya part 2 now tó bá ti wá ṣẹlẹ̀ sí yẹn mo mọ̀ pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sáwọn producer mi even including me because I'm also a producer I'm also a director including me so now tó bá ti wá ṣẹlẹ̀ sí gbogbo àwọn upcoming producer báyẹn báwo la ṣe fẹ́ wà motivated lásán pa fẹ́ yaṣẹ́ fẹ́ máa lò yín báwo ni ò ṣe ní sú audience pójú kan làwọn rí báwo ni Yorùbá film industry ò ṣe ní padà collapse mi ò mọ̀ bí ẹ̀ ń get àwọn lapses tá à ń ní nìyẹn ní film industry lọ́wọ́ báyìí tó lè fà kí Yorùbá film industry má relevant mọ́ wọ́n ti múná dé.
tó lè fà kí Yorùbá film industry má relevant mọ́, tó máa sọ àwọn èèyàn ìdá kó má sí audience tó máa wù wọ́n àbí kó má sí producer mọ́. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọ̀gá wa ẹ try láti máa motivate upcoming. Àwọn èèyàn wà tó ní talent, they are very very talented. Ká kọ story ni, ká ṣe gbá ni, ká handle camera, all good. Ìgbà míì ẹlòmíì máa struggle níbi táwọn celebrity wà míì tún burú sí, ẹlòmíì máa struggle àti wá máa ní fèsì yẹn bọ̀ díẹ̀díẹ̀ ó ti ń trend, kò tí máa rówó, ẹ máa mú mọ́ra, ẹ máa lò, ẹ ní ṣe dáadáa o, ẹ ní fún lówó, bọ́ nítorí pé òun náà máa rí pé opportunity ní pé òun wà pẹ̀lú celebrity pé ó lè help kárí òun, ẹ máa lo ẹni yẹn tó yẹ pé ẹ máa padà party, time tẹ́ bá máa party àwọn family ẹ máa believe pé ó ti make ẹ, wọn ní support ẹ mọ́, àwọn ọ̀rẹ́ ò ní support ẹ mọ́, àwọn aládùúgbò ò ní support ẹ mọ́, wọ́n á believe pé ìwọ tó ti wà pẹ̀lú kinní kan, ìwọ tó ti wà pẹ̀lú kinní kan, ẹni ò dẹ̀ jàǹfààní kankan lára yín tẹ́ fi lò tẹ́ fi dump ẹ̀, ògo ọmọ yẹn wá parẹ́ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ṣé rí èmi ń rò nǹkan kan tó dáa pé bí ẹni pé bí èmi rí pé bí àwọn celebrity wa ò rí o, wọ́n believe pé àwọn míì believe pé àwọn ti star, àwọn dẹ̀ ti build orúkọ sílẹ̀ tó yẹ pé àwọn ọmọ àwọn lè legacy táwọn ti build sílẹ̀ táwọn ọmọ àwọn lè rely on. Ẹ gbàgbé sáà, ẹ gbàgbé mà, ó lè jẹ́ wípé upcoming tẹ́ ẹ̀ tí support tẹ́ ẹ̀ tí help yẹn òun ló máa padà help ọmọ yín kan jọ wájú, òun ló máa ọ sọ pé ọmọ burúkú lọ́jọ́ tiẹ̀ kò sí rọ́ńbẹ̀, ó lè jẹ́ pé nǹkan kan lẹ ti ṣe fún upcoming kan lẹ fà sókè, kí ni yìí àkàbà ní tẹ bá fàyàn dání tẹ bá ń jábọ̀ àwọn tẹ fà dání kò sí gbogbo wọn ṣe fẹ́ ya wèrè tó, a máa rí èmi inú wọn tó máa tì yín, a máa rí kejì tó máa tì yín, a máa rí mẹ́ta tó máa tì yín, kò possible kẹ́ fa èèyàn oríṣiríṣi lọ sókè kí gbogbo wọn máa kọ́ gbogbo wọn downgrade yín. Ẹ jẹ́ ká encourage our upcoming, ẹ jọ̀ọ́ encourage wa, cause àwọn celebrity wa what we are doing is not encouraging at all, kò encourage rárá, kò wá well encourage. Reason nìyẹn tẹ́mi fi sọ pé very soon ó possible very soon kí Yorùbá film industry kó má wà relevant mọ́, ìdá kó má sí producer mọ́, or kó má sí audience tó fẹ́ wo iṣẹ́ tá à ń ṣe mọ́, kó má sí audience tó fẹ́ wo iṣẹ́ tá à ń ṣe mọ́. Àwọn celebrity wa ló dẹ̀ ń fà. Ẹ jọ̀ọ́ èmi wá bẹ̀bẹ̀ ni mo wá bẹ̀ gbogbo àwọn celebrities wa pátápátá, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa ṣiṣẹ́ lórí àwọn lapses yìí. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé kíní ìkó kí n ṣe nítorí owó la ṣe wà ń bẹ̀ o, yes though owó wà ní mind wá pa àwọn náà fẹ́ make owó, but passion àti talent ló ń tì wá, because mi ò tí make 20% iye owó tí mo ti invest sí theatre industry, mi ti make 20% yẹ iye owó tí mo ti invest sí theatre industry, mi ti make 20, mo dẹ̀ tó ṣì put energy láti máa ṣe lọ, nítorí pé passion tí bá ní mo fẹ́ sùn kalẹ̀ mi ṣe, passion àti talent yẹn máa push mi, èmi tí máa sùn tí story máa wá tí máa kọ́lẹ̀ máa story kúnnu nínú orí fáìlì mi bẹ́ẹ̀ yẹn tí mi tí mọ̀ bí mo fẹ́ yà, story ó kún bẹ́ẹ̀ tí mi tí mọ̀ bí mo fẹ́ yà, mo mọ̀ pé same thing náà ṣẹlẹ̀ sáwọn míì, tẹ́yìn náà dẹ̀ understand pé kíní ò kì í ṣe pé bí à ń torí owó ká kọ́kọ́ yọ tówó sẹ́gbẹ́ kan. You serve as a celebrity bẹ́ẹ̀ ṣe wà yìí, tí ẹ bá sìkì díẹ̀ ráńpẹ́ tẹ́ ẹ lọ sí location bíi 2 weeks 1 month, ó ní bó ṣe máa rí nínú bọ́dí ara yín, tẹ́ bá rí táwọn èèyàn ń ṣiṣẹ́ tẹ́ rí sí yìí èmi ló yẹ kí n ṣe ìbọn tó ń pòrọ̀ ẹ̀mí nìyá, ẹni yóò ṣe dáa tó mi, ẹni yóò lè ṣe jù mí lọ, bẹ́ẹ̀ náà ló ṣe ṣẹlẹ̀ sáwọn upcoming náà tá a fi lè rest tá a fi rò pé ká máa ṣe lọ, kò ń ṣe pé bí à ń torí owó ìlú là ń make, ẹlòmíì tí pawó rárá ó dẹ̀ sì náwó lọ sí film industry, bọ̀ ẹ̀yin celebrity wa ẹ̀ motivate wa kí ní ìdẹ́lẹ̀ kó bá theatre industry tó máa collapse. Ẹ máa mú ẹlòmíì lọ sí location, ìyà máa jẹ, ebi máa pa, kò ní sóúnjẹ, kò ní sí accommodation, kò ní sí provision kankan fún, ẹ máa ní bó ṣe brought ẹ̀yin náà up in film industry nìyẹn, ṣé nǹkan táwọn bàbá yẹn rí gbà yẹn lẹ́yìn rí ní ìsinyìí ni? Ẹ jọ̀ọ́ náà èmi ń bẹ̀ yín ni o, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa wá nǹkan ṣe sáwọn kinní yìí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọba, ẹ jọ̀ọ́ Ọlọ́run á ràn wá lọ́wọ́. And to our upcomings, either you are a producer, a director or anything in this theatre industry, èmi á sọ fún ẹ má rí láìlè theatre nìkan ní time tá a wà yìí. Lójú tèmi o, theatre industry máa padà fọ́ tá a bá ń ba lọ báyìí. Má rí láìlè theatre nìkan, wá another source of income, wá gbogbo ọ̀nà tó bá jẹ́ pé entertainment industry náà ló ti fẹ́ máa make owó, because ó máa hard fáwọn tá a bá ti wà ní entertainment industry láti sọ pé a fẹ́ lọ wáṣẹ́ míì ṣe láti máa fi make owó. Wá nǹkan míì tó lè máa ṣe entertainment industry tó lè máa yí ìdówó fún ẹ, tó máa yàtọ̀ sí pé òun wá 2 million wá 3 million láti fi produce fíìmù tó máa produce tó nípa 200,000 kúrò níbẹ̀. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o, Ọlọ́run á ràn wá lọ́wọ́, nǹkan tí mi fẹ́ sọ nìyẹn. Ẹ ṣé o, ẹ má gbàgbé kẹ́ follow àkáǹtì yìí. Thank you very much.